APC kéde 100 million naira bí owó fọ́ọ̀mù ìdíje ipò ààrẹ ń làwọn ọmọ Nàìjíríà bá pariwo ní ìmúrasílẹ̀ fún ìdìbò ọdún 2027 tó ń bọ̀ lọ́nà. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ó ti kéde pé mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún kan náírà 100 million naira ń lówó gbígba fọ́ọ̀mù láti díje fún ipò ààrẹ. Bákan náà ni APC máa kéde ọjọ́ 15 àti 16 oṣù karùn-ún ọdún 2026 yìí bí ọjọ́ tí ìdìbò abẹ́lé primary election ti ẹgbẹ́ náà yóò wáyé. Akọ̀wé ètò àpapọ̀ fún APC Suleiman Argungu ìmọ̀ ló mọ̀ buwọ́lu àwọn ìkéde yìí tí Felix Morka akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ sì fi léde ní ọjọ́ ajé Monday lójú òpó X tí ń ṣe ti APC. Nínú ìkéde náà ó ní wọ́n ti ṣe àlàkalẹ̀ àwọn ètò náà bí yóò ṣe wáyé, títa fọ́ọ̀mù, ṣíṣe àyẹ̀wò àwọn olùdíje àti bí ìdìbò abẹ́lé yóò ṣe wáyé fún àwọn ipò ọ̀tọ̀ọ̀tọ̀. Gẹ́gẹ́ bí APC ṣe kéde, fífi ìfẹ́ hàn láti díje, títa fọ́ọ̀mù ọlọ́gọ́rùn-ún mílíọ̀nù náírà fún ipò ààrẹ yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 25 oṣù kẹrin yìí yóò sì parí ní ọjọ́ 2 oṣù karùn-ún ọdún 2026. Dídá fọ́ọ̀mù padà lẹ́yìn tí olùdíje ti rà á tó sì ti buwọ́lù yóò wá sópin ní ọjọ́ 4 oṣù karùn-ún. Àyẹ̀wò àwọn olùdíje yóò wáyé láàrin ọjọ́ 6 sí 8 oṣù karùn-ún ọdún 2026 bí wọ́n ṣe kéde, nígbà tí ìkéde èsì yóò sì wáyé ní ọjọ́ 11 oṣù karùn-ún. Táwọn tí kò bá sì tẹ́ lọ́rùn yóò sì wáyé ní ọjọ́ 12 sí 3 oṣù karùn-ún kan náà. Ìbò abẹ́lé ilé ìgbìmọ̀ aṣojú yóò wáyé ní ọjọ́ 18 oṣù karùn-ún, èyí tó wà fún ìpínlẹ̀ yóò wáyé ní ọjọ́ 21, nígbà tí ìbò abẹ́lé àwọn gómìnà yóò wáyé ní ọjọ́ 23 oṣù karùn-ún ọdún 2026 bí APC bó ṣe là á kalẹ̀. Fún àwọn olùdíje tó fẹ́ dupò ààrẹ nínú APC, 100 million naira ó ní wọ́n gbé sí pẹ̀lú àlàyé pé 30 mílíọ̀nù náírà 30 million naira ó wà fún fífi ìfẹ́ hàn láti díje, nígbà tí 70 mílíọ̀nù náírà 70 million naira wà fún ìfanikalẹ̀. Fún àwọn tó fẹ́ dupò gómìnà, 50 mílíọ̀nù náírà 50 million naira ìní owó fọ́ọ̀mù, nígbà tí owó ìdíje fún ilé ìgbìmọ̀ asòfin àgbà ó máa jẹ́ 20 mílíọ̀nù náírà 20 million naira tí àwọn ti ilé ìgbìmọ̀ aṣojú yóò sì san mílíọ̀nù 10 náírà. Àwọn olùdíje obìnrin, àwọn ọ̀dọ́ àtàwọn tí ẹ̀yà ara wọn tó mọ̀ pèníjà yóò sanwó fífi ìfẹ́ hàn láti díje àti ìdajì owó tí a là kalẹ̀ fún ipò kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ ni àtẹ̀jáde APC wí. Wọ́n wá fi kún ọ̀rọ̀ wọn wípé òfin orílẹ̀-èdè Nàìjíríà ń làwọn tẹ̀lé láti gbé àlàkalẹ̀ ètò náà jáde àti òfin ètò ìdìbò ilé wa ti ọdún 2026 pẹ̀lú ìtọ́ni àjọ elétò ìdìbò INEC, bó tilẹ̀ jẹ́ pé kò tíì sí ọmọ ẹgbẹ́ APC kankan tó fìfẹ́ hàn láti ra fọ́ọ̀mù lásìkò tí à ń kọ ìròyìn yìí lọ́wọ́. Àwọn àgbà ẹgbẹ́ kan wọ́n ti ní àwọn fòǹtẹ̀lù ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti lọ fún sáà kejì rẹ̀. Tinubu fúnra rẹ̀ òun gan kò tíì kéde gbangba pé òun yóò lọ fún sáà kejì, àmọ́ ó sọ lọ́sẹ̀ tó kọjá pé ẹ̀rù òbodò ààrẹ ní ẹ̀rù àwọn alátakò kò mọ̀ bá òun rárá o. Adúàgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kànnì Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ dẹ̀ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o. Àánú Ọlọ́run bá rèé yóò wá èmi àti ń rí. Àmín.